Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti buwọ́lù pé kí ìjọba àpapọ̀ àti Onnoghen lọ yanjú aáwọ̀ tó wà láàrin wọn láì lọ́wọ́ ilé-ẹjọ́ nínú. Látàrí ìkún omi, omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù tó gbòde kan lórílẹ̀-èdè Nàìjíríà láwọn agbègbè kan. Ìjọba àpapọ̀ ti rọ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní agbègbè tó súnmọ́ omi láti kó kúrò níbẹ̀ lọ sí ibòmíì. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ti yan àwọn ìgbìmọ̀ adarí fún ilé ìfowópamọ́ Polaris. Àjọ NECO ti ṣàgbéjáde èsì ìdánwò ọdún 2024. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti pàṣẹ pé kí wọ́n gbé àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers, Delta àti olú ìlú orílẹ̀-èdè yìí ìyẹn Àbújá lọ sí ibòmíì lẹ́yẹ òsọ̀kà. Ìjọba ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè United Kingdom ti fẹnu ìkòkò sọ́dún lórí ìdásílẹ̀ ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe bátìrì oní-mílíọ̀nù $5 sí ìpínlẹ̀ náà. Gómìnà Mákindé ti kín Damagún lẹ́yìn lórí àtimú àtúntò dé bá ẹgbẹ́ òṣèlú PDP. SANU àti NASU kéde ìyanṣẹ́lódì tí ìjọba bá kọ̀ láti san owó oṣù tó jẹ wọ́n láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Èyí làwọn ìròyìn lérèfé tó jáde láti inú ìwé ìròyìn TheMatrix láṣálẹ́ òní Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ kà á síwájú sí nípa dídarapọ̀ lójú òpó TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.